gbogbo àwọn eégún ni wọ́n wà lóde báyìí. àrí Ajófóyìnbó, ọba ló láyé, ìbú owó, dáamọ́jó, ayéládé, oníkálukú ló ń fira ẹ̀ hàn. ẹni ní kò ní dọ̀la ẹni làwọn sálẹ̀ ọ̀kà bẹ́ẹ̀ nìyẹn á sọ̀rọ̀ sí bàbá lómi àgbà gbọ́gbọ́. ìyá mi ẹyẹ. Àrọ́badádé ló fẹsẹ̀ rájò yìí. tẹ́ bá wo olórí eégún orílẹ̀ Àgègè yìí dáadáa, ẹ rí pé eégún ńlá ni. ṣé bí aṣọ ni ẹ ti máa wò ní àbíjó àbí kí eégún kó dúró tán? ẹ rí pé eégún ńlá ni. àwọn orin ìṣẹ̀ǹbáyé, orin àtijọ́ òun lẹ̀ ń gbọ́ lẹ́nu àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n ń kọ fún Àrọ́badádé tóun náà ń kójó mọ́lẹ̀ ní mùkúlùmùkẹ́. ọlọ́pàá náà gbẹ̀yìn, àwọn náà ń fẹsẹ̀ rájò àti gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ pátápátá. bákan náà gbogbo àwọn olóyè, àwọn náà gbẹ̀yìn.
láǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lutas Films and Record International. Gbogbo àwọn fọ́nrán ìbílẹ̀ báyìí gbogbo ẹ̀ wà lórí YouTube channel wa. Ẹ ṣá click sójú ẹ̀ kẹ́ ẹ máa ríran wò Lutas TVC. Ẹ máa bá wa share ẹ̀ kẹ́ ẹ like ẹ̀. Eégún pọ̀ láyọ̀jọ́ ọjọ́ ẹ̀ní. Ara àwọn eégún tí ó tún wà tán jẹ́ bíi abájọ pé apàjẹ́ jẹ́ lọ́wọ́ ọ̀tún, àtúnrí agbòwúrọ̀, àrí amúlùúdùn, ọba di méjì òun náà gbẹ̀yìn. Gbogbo wọn ló wà lẹ́yìn àrọ́badádé. Gbogbo àwọn alágbádá náà gbogbo wọn pátápátá náà wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin alágbádá tẹ́ẹ̀rí bí ṣeré iná ọdún eégún eléyìí ẹ lọ fọkàn balẹ̀. Láìpẹ́ láì jìnà a máa tún dá ọdún eégún, bẹ́ẹ̀ ni a máa dájọ́ ọdún eégún ní orílẹ̀ Agége. Gbogbo yín lẹ máa ṣeré, gbogbo yín lẹ máa ṣeré ọdún láṣẹ Èdùmàrè. Ilé ọba Jímọ̀ Orísanmí ibẹ̀ ni àrọ́badádé wà báyìí. Bàbá ti kọsẹ̀, ọdún ti bọ́ sílùú. Gbogbo àwọn alágbádá yìí gbogbo wọn ló ń fira wọn hàn. Ayé la bọ́lá o, bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ẹ̀ náà ń sá náà ń pè é. Oníkálukú ṣe ń pè eégún ẹ̀ nìyẹn. Oníkálukú pẹ̀lú eégún tiẹ̀. Ìdí Ògùn ni àrọ́badádé wà tó ti ń kọsẹ̀ yìí. Lẹ́yìn náà bàbá tún bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rájò.
Alábùà ni Àrọ́badádé wà tó ti ń kọsẹ̀ yìí. Di ojúbọ Alábùà ibẹ̀ ni Àrọ́badádé tún dé tí wọ́n ń kọsẹ̀ báyìí. Ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní gbogbo ibi tó tọ́ àti ibi tó yẹ ni Àrọ́badádé ti máa kọsẹ̀ ní gbogbo ìlú orílẹ̀ ayé lénìí. Ètùtù ni wọ́n máa ń fi ọdún eégún ṣe báyìí. Tí eégún bá jáde tó bá ti faṣọ gbálẹ̀ gbogbo ohun ibi tó wà ń lù yẹn ó ti gbà lọ nìyẹn. Ire ló kù tá a máa rí. Ojúbọ Olókun ibẹ̀ ni Àrọ́badádé tún ti kọsẹ̀ yìí. Vamos!
tẹ́ ẹ bá wo performance Arọ́badádé yìí ẹ rí i pé ó wú ni lórí púpọ̀ púpọ̀ pẹ̀lú gbogbo àwọn eégún tó wà ńbẹ̀. Ọdún eégún dùn lórí ilé Agége.
orílẹ̀ Agége la wà níbi tí a ti ń gbé ọdún wá sí pamọ́ lẹ́ni ẹni là ń gbọ́dún kọ́ lórílẹ̀ Agége. Bẹ́ẹ̀ ni Àrọ́badádé ló ti ń dára fún wa lónìrànràn pẹ̀lú gbogbo àwọn eégún tó kù. Ṣé rí pé gbogbo àwọn eégún tó jáde lénìí gbogbo wọn ló mọ ijójó dáadáa, gbogbo wọn ló ṣeré tó wúyàn lórí púpọ̀. Àrọ́badádé ṣì wà ní ìlú o, bàbá ṣì ń kọsẹ̀, ayálé ará ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo ọ̀tọ̀kùlú ìlú gbogbo ẹ̀ ni bàbá máa dé, gbogbo ilé wọn ni bàbá máa dé. Bákan náà wọ́n á kọsẹ̀ láwọn ojú ibi tó tó àti ibi tó yẹ. Òun náà ni wọ́n ti ń ṣe látàárọ̀ tẹ́ ń wò yìí. Ọya ọ̀kàrà ní Ìlọ́jẹ̀ ẹ kú òde o. Àrọ́badádé ṣeré, bákan náà Àpàjẹ́, Amúlùúdùn àti gbogbo àwọn eégún alágbádá pátápátá, gbogbo eégún tó wà ń bẹ̀ gbogbo wọn náà ṣeré. Mo dẹ̀ kí ẹ̀yin oníbàtà fúnṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Ànífọdún eléyìí dágbére fáyé o, a ṣe nígbà ń bẹ̀. Àrọ́badádé ṣì wà ní ìta o.
níta àgbàlẹ̀ ibẹ̀ ni Arọ́badádé dé yìí pẹ̀lú gbogbo àwọn eégún pátápátá. ẹṣin ò kí ń kọ eré àsálọlé. ijó ni Arọ́badádé tún jó níta àgbàlẹ̀ yìí pẹ̀lú gbogbo ijó tó ti jó látàárọ̀, gbogbo àrà tó ti dá. ẹjọ. Arọ́badádé ló ti wọ Igbógbàlẹ̀ yìí, ó tún di ọdún eégún míì. gbogbo wa tá a rí Arọ́badádé àti gbogbo àwọn eégún wò lọ́dún yìí lórílẹ̀ Agége, gbogbo wa náà la máa tún pàdé wọn níwòye ẹ̀mí. nínú ìdùnnú la máa fi ṣe ọdún egúngún o. ànífẹ́ lè ṣàṣemọ láṣẹ Elédùmarè. títí dínú fọ́nrán míì, lórúkọ aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ wa Lutas Films and Record International, agbáṣà ní gbogbo àgbáyé káfàtà, èrè lójú owó ń rí, èrè là á máa rí o. Ààrẹ olóyè.